ọ̀rọ̀ tara tiẹ̀ má ro tẹlòmíì. Tó jẹ́ wípé ní gbogbo ìgbà ògèdè ń tó wọ̀ fún wọn tó tẹ́ ọ lọ́rùn nìkan nìwọ máa ń wò. Ìwọ ò ní rò wípé ohun tó rọ̀ wọ́ lọ́rùn yìí ǹjẹ́ ó pa ẹlòmíì lára. Ohun tó múnú ti ẹ dùn yìí ǹjẹ́ ó ní ẹnìkan tó ní lára. Ọ̀nà wo la lè gbà ṣe tí ó fi dùn wọ́ nínú tí ò sì ní ní ẹlòmíì lára. Ǹjẹ́ yìí fi àsìkò kankan sílẹ̀ láti wò bí? Àfi ògèdè tiẹ̀ tiẹ̀ tiẹ̀. Ìwọ ti gbàgbé wípé bí ìwọ ṣe ń ro tiẹ̀ lèmi ń ro tèmi, oníkálukú ń ro tiẹ̀. Tí a bá wá lè fi àsìkò sílẹ̀ láti máa láfojú kúrò àbí láti máa ní ìfaradà fúnra wa, ó túmọ̀ sí wípé kóńkó jábélé lọ̀rọ̀ mọ̀ dí. Kó tó wá di wípé gbogbo nǹkan ó mọ̀ di kóńkó jábélé lákàtà tiyín. Ó ní mo ṣe ní kí n fojú mọ́ ajé tòní bí àkíyèsí yín sí pé bó ṣe ń ro tiẹ̀, ro tẹlòmíì náà tí a fi jẹ́ wípé bí inú tí ẹ bá ṣe ń dùn, inú ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ náà, inú rẹ̀ ò ní bàjẹ́.